ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ọ̀fọ̀ nínú ẹbí Aserunloge tí àwọn onífàyàwọ́ jù sínú òkun. Ìbànújẹ́ ńlá ní mọ̀lẹ́bí arábìnrin Aserunloge kan Fati wà báyìí o lẹ́yìn tí ọmọbìnrin náà kú ikú oró sínú òkun lásìkò tó ń bá àwọn onífàyàwọ́ rìnrìn àjò lọ sí erékùṣù Mayotte. Àbúrò olóògbé Samira sọ fún àwọn akọ̀ròyìn wípé àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn tí orí sì kó yọ sọ fún ẹbí àwọn wípé ebi ló pa Fati kú. Ẹbí Fati gbọ́ pé inú ọ̀kan nínú àwọn ọkọ̀ ojú omi kékeré méjì ló kú sí o lẹ́yìn bí ọjọ́ 14 tí àwọn ọkọ̀ náà ti ń kojú ìdààmú lórí agbami Indian Ocean lẹ́yìn tí àwọn onífàyàwọ́ pa wọ́n tì. Ẹja tútù ni àwọn èèyàn náà ń jẹ tí wọ́n sì mu omi òkun ṣùgbọ́n tí òun kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Àwọn tí orí kó yọ nínú ìjàmbá náà sọ pé nígbà tó yá Fati bẹ̀rẹ̀ sí ní sọ kọ́ntọ̀kọ̀ntọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ kò sì jọ ti aráyé ṣáájú kó tó kú o. Lẹ́yìn tó kú ni wọ́n ju òkú rẹ̀ sínú òkun. Ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Somali ibi tiẹ̀ ní ẹbí Fati ti gbọ́ ìròyìn ikú rẹ̀ lẹ́yìn tí àwọn apẹja dóòlà ẹ̀mí wọn ní bèbè òkun ní Madagascar níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn o. Àjọ tó ń mójútó ọ̀rọ̀ àwọn arìnrìn-àjò International Migration Organization IMA sọ pé ó lé ní 70 èèyàn tó wà nínú àwọn ọkọ̀ ojú omi méjèèjì lásìkò tó dànù sínú òkun níbi tí èèyàn 24 ti kú o tí 52 sì là. Ogunlọ́gọ̀ àwọn arìnrìn-àjò ní ìgbàgbọ́ wa wípé wọ́n ń kú lọ́dọọdún lásìkò tí wọ́n bá ń gbìyànjú láti ré kọjá lọ sí French Island èyí tó lé ní 200 kìlómítà sí Madagascar fún ìgbé ayé rere. Ọjọ́ kìíní oṣù kejìlá ni Fati wọ bàálù láti Mogadishu lọ sí Mombasa ní Kenya. Lẹ́yìn ọjọ́ díẹ̀ sì ló wọ ọkọ̀ ojú omi tó ń lọ sí Mayotte, ìrìnàjò tó léwu fún ẹgbẹ̀rún kìlómítà ó lé 100 lórí òkun Indian Ocean. Fati kò sọ ìpinnu rẹ̀ fún ẹbí rẹ̀ rárá o àyàfi àbúrò rẹ̀ tó sọ fún pé gbogbo owó tí òun kó jọ nídìí Aserunloge ni òun san fún àwọn onífàyàwọ́ náà. Díẹ̀ lára àwọn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà gbàgbọ́ wípé àwọn onífàyàwọ́ náà mọ̀ọ́mọ̀ fi àwọn sílẹ̀ lórí agbami ni nítorí pé wọ́n ti gba owó iṣẹ́ wọn tí wọn kò sì ní èròǹgbà kankan láti kó àwọn lọ sí Mayotte. Ẹbí Samira sọ fún àwọn akọ̀ròyìn. Olùdarí àjọ IMA ní ẹkùn náà Fred Celestine sọ fún àwọn akọ̀ròyìn wípé láìpẹ́ yìí ni èèyàn 15 kú nínú irú ìrìnàjò bẹ́ẹ̀ láàrin Comoros àti Madagascar. Ìwádìí àwọn akọ̀ròyìn fi hàn pé àwọn ènìyàn náà rin ìrìnàjò ewu ọ̀hún pẹ̀lú ìrètí wípé àwọn yóò rí ìwé ìgbélùú gbà ní France àti àǹfààní láti gbé ìgbé ayé rere ní ilẹ̀ Yúróòpù. Kódà àwọn ìpolówó ìrìnàjò yìí ló ń lọ lórí àwọn ayélujára bíi TikTok tí àwọn tó ń bọ́ sí ọwọ́ àwọn onífàyàwọ́ ọ̀hún sì ń san $6,000 fún ìrìnàjò orí omi láti Mombasa sí Mayotte. Nínú àwọn ìpolówó náà ọkọ̀ ojú omi náà ni wọ́n máa ń sọ pé àwọn yóò fi kó àwọn arìnrìn-àjò ṣùgbọ́n àwọn ẹbí tí orí kó yọ wọ́n sọ pé ọkọ̀ ojú omi kékeré irú yìí tí àwọn apẹja ń lò ni wọ́n fi máa ń kó wọn lọ. Ẹbí Fati sọ pé àwọn fi ọ̀rọ̀ náà tó ìjọba létí nípa onífàyàwọ́ kan tí wọ́n fura sí pé òun ni ọmọ wọn ń bá sọ̀rọ̀ nílùú Mogadishu. Àwọn agbófinró mú ṣùgbọ́n wọ́n ti padà gba béèlì rẹ̀. tó kì í dùn kó pọ̀ àdírí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti kàndé jígí alára 24. Abímbọ́lá Olúwatósìn ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí fún àwọn ìròyìn àjà balẹ̀ títí dé ìgbà mìíràn tá ó fi rí àtayọ̀ pàdé. Ire o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24.